òréré olóyè mòdé yásọpẹ́ òréré olóyè mòdé yásọpẹ́ ọ́nì kan ṣe lóore kì ẹ mọ̀ olùbíọ́ni èmi kan ṣe lóore mọ̀ọ́mọ̀ mòdé yásọpẹ́ o. Mo kí gbogbo yẹn followers mi láti Nàìjíríà títí dé diaspora àmọ̀kú ọdún o òní December 1 ẹ̀bùn kan gbàrí láyé látijọ́ ti bí ọ sílé ayé ọ̀run yọ̀ǹda rẹ̀ fún ọ gbogbo rere kan ṣe láyé látijọ́ ti délé ayé tulé táyé ọtọmọ rẹ tẹbí rẹ ọ̀run yọ̀ǹda rẹ̀ fún ọ lórúkọ Jésù Ọlọ́run tẹ̀dó sí èsì Ọlọ́run àpòsù Ayọ̀délé Babalọ́lá gbogbo èèyàn tààrẹ pátá gbogbo èèyàn tààrẹ èèyàn kò bínú rẹ èèyàn kan fẹ́ràn rẹ gbogbo èèyàn àti èèyàn kan fẹ́ràn rẹ abẹ́ gbégbá ọpẹ́ ohun rere ọ̀tá rẹ gan abẹ́ ànáùsì ohun rere abẹ́ ànáùsì ẹ̀bùn ayọ̀ abẹ́ gbégbá ọpẹ́ gbogbo èèyàn tààrẹ lọ́tún lọ́sẹ̀ abẹ́ gbégbá ọpẹ́ mo gbàdúrà o ènìyàn